bá mi gbogbo rẹ̀ láàrin rí wọ́n ti tá àrírí ni pé àríru yìí rí. nísìnyí lẹ́ẹ̀ni màmá rísìn tá a fi ń kí yín tí a fi jẹ gbèsè rẹ̀ ni wípé gbogbo àwọn tí wọ́n fẹ́ kájú àwọn náà ò mí tọ̀. wàhálà ta ní nìyẹn o ẹlòmíì lò fọdún méje wọ́n lè drop ẹ̀ ẹ̀yin lò láti 40 something years ó dẹ̀ sí maintain. sàlámù ní ọ̀la nísìnyí lẹ́ẹ̀ni màmá wọ́n sa àwọn èèyàn ń ṣàdúrà gan kò gbàgbé ti yín ni. Bàbá mufti wọ́n máa fi ẹ̀jẹ̀ mufti kò ní gbàgbé wọn. Sálámù ni aláàlẹ́sì fílí bìládì ìmọ̀ọ̀mù. Ìyí tí mò ń sọ ni pé ó ní bí èèyàn tó ju gbọ́ nílùú Nàìjíríà yẹn tóbi tó bàbá ló há wàlà gbogbo ẹ̀ gbọ́ tó bá gbẹ̀ wá sí wọn aráyè ló fà. Bàbá ọ̀ráyè ni wá sí kíkan gbogbo wa. Gbogbo ibi tó tóbi àwọn ọmọ kọ́kọ́ pé táwọn àbáráyè náà máa pa àwọn tó kù. Sẹ́ni tó bá fẹ́ kí ẹ̀jẹ̀ pé jẹ́rú dádì ẹ̀ gbọ́ tó bá ti wá jẹ́ pé àwọn ilé ni o fẹ́ kí tí ò bá ti jẹ́rú wọn náà bí ẹ páìpọ̀ bí wọ́n ti ń kí wọn lọ́tọ̀ ni ó lè ló kéwù nìkan kó wí ni wọn. Ọ̀tọ̀ ní kéèyàn mọ kéwù ọ̀tọ̀ ní kéwù méjèèjì ló wá pípa ni wàhálà lè fi jẹ́jọ́ ọ̀nà. Bàbá mufti bíjà bá pẹ́pẹ́ jẹ́ parí ẹ̀ àfààní ní tọ́ba dọ̀hún àfààní ẹ̀yin náà ni wọ́n ní lókè lóhùn náà. nísìnyí lẹ́ẹ̀ni màmá tí a bá wo gáúsù tí a bá ní ojú bú tó bá fi ń wòyàn yóò máa rí gáúsù bí ẹni tí ò ní rọrùn fún. ẹ bẹ̀ wò bí ẹni tí ò ní débi ti lọ. ó dẹ̀ tẹ̀lé bàtà yín ó dẹ̀ di gbogbo kan. ọ̀wá yín sọ kíní kan láyé bó bá débi kan láyé tó bá gbórúkọ ó máa ní bàbá mufti ni. àwọn tí wọ́n fà fáwọn pamọ́ ni kádàrá wọn pamọ́. òun náà fẹ́ kọ́ tó tóbi yìí tó bí tóun náà gbé àfa rẹ̀ tóbi ní òjẹ́ káyé mọ̀ kóun náà wọlé ayé. ẹgbẹ́ o ẹni tí ó bá tẹ̀lé irú wọn tí ò bá débi ti lọ ọmọ tuntun sọ ó béèrè lọ́wọ́ rẹ̀ báwo ló ń ṣe tẹ̀lé wọn. Sàlámù ní àlá nísìnyí. nísìnyí màmá gbogbo ń tán pè ní wàhálà ni bàbá ṣe kì í ṣe oore ọ̀fẹ́ lọ́nà ṣe fún oore wàhálà tó pọ̀. nísìnyí màmá téèyàn bá kéwú gan-an tí ò bá ní sinú gan yóò máa kéwú ará àdúgbò mọ̀ kí láfa. nísìnyí màmá bámi opportunity 7 minutes ni mo rí lórí tí ayé mò ń gbọ́ 100,000 lóṣooṣù lórí pé mo kí. ẹni yẹn pè mí láti Amẹ́ríkà ó ní bẹ́ẹ̀ ti kí àbáyé òun ò gbọ́ rí ẹsẹ̀ àkáàtì síbi ọdún kọ́lẹ̀ 25 lówó ń wọlé múyà míàmíà míàmíàmíà míàmíàmíà. ó máa ń wù mí láti bá ògbìn yẹn ṣe gbọmọ 8 kì í máa bá lùsà ṣe. mo láìkí láti bá ògbìn everybody ṣe ṣùgbọ́n kí n bá lùsà ṣe ní kúlẹ̀ tí mo ní nàbọ̀ ò tí ìlú sì rí. abdullahi kì í ṣe níwọ̀n bá atẹ̀lé yìí gan o. àwọn tí ẹjọ́ ń gbé ọ̀tọ̀ ẹlòmíì tí ọwọ́ bá ti súnmọ́ ojú kò ní rí làbẹ̀ dáadáa mọ́. ní ò jẹ́ kó jẹ́ pé àwa tá a wà ń ta tá ń gbé lè ta inú yàrá la jọ ń gbé. torí gbogbo tí a bá ń ṣe làwọn tẹ̀lé tábà tẹ̀lé ta tí wọ́n ń fọlù ẹ̀. gbogbo ẹni tó lọ fẹ́ bu wa ẹjọ́ bu wa dédé irú wa náà ní òní bí lára yín. Sàlámù ní alá. Bàbá mufti àbáwá gáúsù níwájú bàbá orúkọ tí gbogbo àmọ̀mọ́ nù àkàmọ́ afẹnu kọ́ ni ọ̀rọ̀ bàbá ló ṣe lọ́jọ́ tó ti pẹ́ wọ́n sọ kí nìkan níjọ mọ́lúdì tó bá jẹ́ pé àfọ onítọ̀sùbà ni ọ tó o bá sa alifu tẹ̀fẹ̀ ìdíyà nílẹ̀ Yorùbá bàbá ló kọ̀kọ́ ni tó o bá sa ìsìnmi tán pè ní aláwùtọ́ hafa lùsù bàbá ni wà á kọ́kọ́ rí tó o bá sa ìsìnmi tán pè ní mahamisi Imamu Gazali nílẹ̀ Yorùbá bàbá ni wà á kọ́kọ́ rí tó o bá sa fati àtọ́ pè ní abugati àbí fati àti lukunuzi bàbá ni wà á kọ́kọ́ rí. ti wá rí báyìí bàbá gáúsù ní ká wá báwọn kí bàbá ni kó wọ́n ṣe o tí wọ́n báwọn fọ kádàrá àwọn tó mọ́ kì í ṣe gbogbo ọmọ tó ń tó tẹ̀lé àfáà yóò débi tí ń lọ ẹni tó bá lè farabalẹ̀ nínú àti níta òun yóò débi tí ń lọ. bàbá ló ní ọ̀rọ̀ akàn wá báwọn gbọ́n lẹ́yìn. ibi tí ọba ti rí bàbá tó ọba mọ nǹkan pè lóríire ọmọ kẹ́kọ̀ọ́ lára wọn bàbá gbogbo nǹkan fi ń jà àfáà ẹ̀yìn lẹ ní oníkálukú náà ń kọ́ bìrì ẹ lọ wọ́ọ̀sì o bàbá mufti
nínú àwọn àfáà téèyàn lè kọ́ bí irin lára wọn ni àwọn wà nínú àfáà tí ó lóde tí ò ní mọ ọmọ mi ẹni hàn lọ́jà gbàlagbà àfáà mi yóò mọ tí mo jẹ bẹ́ẹ̀rì lónìí. àyà kọ́ wọn lọ. tí àbá bá fẹ́ mú mi láti ijọ́ tó ti pẹ́ ni kíní fìlàsà wọn ti pé wọn à ní mọ mi tí a lanu pé wọn máa fọnú sẹ́gbẹ̀ẹ́ gbogbo ń tá a nídìí ni bàbá àyìnlá fẹ́ jọ̀sẹ̀ pílánì wa náà nìyẹn ẹ̀yin kankan dáná ní pílánì wa gádùnà àǹtù ní jẹ́tùnà àǹtù kúndì jẹ́tùnà àǹtù ẹ̀yin náà là ń ní bùkátà sí bàbá ṣe Ibrahim wá kí orin kan tá a fi mọ̀ pé yìí náà ń bá wọn bàbá ṣe Ibrahim ní anàlíkù túbù gáúsù lè wá kìtì fi kò lè láti. ẹ̀yin ní gáúsù wàlíkùtùkù tó bá pè é ní ẹ̀tàn ọmọ ẹ̀yìn ẹ̀ gbọ́dọ̀ dìde gbogbo àwọn tí wọ́n tẹ̀lé bàbá yìí kò sí olóṣínú wọn bá gbọ́ gbogbo àwọn sọ́ọ̀tì láì tó owó yìí àfáà tí ó kọ́ ń kéwú àfáà yín láti bá tó lọ wọ́n tó kọ́ kéwú lọ wọ́n ní o bàbá wa ṣé òyìnbá àwọn tó lè kọ́ yé pa ní o láyé ṣé Ibrahim wọn ní sàlá wọn ní ànáni kútùbù gáúsù ní wákìtì tí ìmúlẹ̀ àlàtì ọmọ ní àná ṣe ìkó ìbíra ìmọ̀ ṣe ìkó tọ́rí ìbátí àná ṣe ìkó ìbíra. Bàbá ṣe ní bàbá ṣe bá alẹ́ kútùbù èèyàn tí ó sọ bí ọ̀rọ̀ wọ́pọ̀ bàbá mufti wọ́n ti sọ tó ju bẹ́ẹ̀ lọ ní 20 years wọ́n dẹ̀ méjì sẹ́ẹ̀tì lè ní. alẹ́ kútùbù. nígbà tó ọ̀sẹ̀ wọ́n rẹ̀ bínú tó wọ́n tún padà sọ́dọ̀ yín náà ni torí tí ò bá rí bẹ́ẹ̀ mufti Ìlọrin kò wọlé ẹni tó kábíyèbù náà ni wọ́n bèrè fún gáúsù ní wákìtì ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ ni ọ̀nà pé gáúsù ni mí wọ́n sì pé ní tó jọmọ́ bẹ́ẹ̀ gbogbo yín tá à ń rí iná tẹ́ ẹ kú kẹ́kẹ́ yín náà jámọ̀ pé gáúsù yà. fi kulli halati. ìyáṣu yìí kì í ṣe àwọn gáúsù tó tọ́ switch ball lẹ́gbẹ̀ẹ́ lé o gáúsù tó hàn tán ni o gbogbo èèyàn tó bínú náà ń sọ sínú wọ́n mọ̀ pé àwọn ti ṣẹlẹ̀ wọ́n padà tọrọ àforíjì ẹlòmíì tọrọ kò déédéé wájú yín ló fà kọ́dà lèmi ìgbà náà bá yóò pè yẹn ìgbé ló fà ní òjò tọrọ àforíjì. àná kùtùkù gáúsù lè wá kìtì. fi kulli halati. ìyáṣu yẹn bàbá lò ipò náà wá dé tí ò ní mọ̀ tí bàbá bá dé kú tó nu àwọn ọlọ́pàá bẹ̀ ló wà pàdé wọn ẹlòmíì inú yàrá àfọ òtí jìláfa ìyàwó òtí jìláfa ìyàwó lánàkàlà ó tún wá ní òun náà lọ́pọ̀ o ìyàwó ẹ̀ lánàkọ́ máa ṣé wù lójú ọ̀rọ̀ ni ṣé òun lánàkàlà sí yóò àtúwà pé òdìdí ìwọ lọ sí sàrà ẹni tó ṣe sàrà ni ó rí gbígbàdúrà bàbá ẹ̀yin la kí o ẹ ṣeun tí ẹ̀ jẹ́ kíkà dára àfọ òṣè fẹ́ n tó le gangan náà nù tó bá jẹ́ pé gbogbo orú yín náà làáfà tó pọ̀ láyé lè kó sọ́mọ tí ó tòṣì tàbí tí ó ní pírọ́blẹ́mù ẹnu pé kẹ́ ẹ máa mú wa rìn káyé wa dẹ̀ máa sẹ́tù gbogbo ilé tọ́lọ̀ ń ṣe fáfá yìí tí afa Abdulrahman Gaus tọ́lọ̀ ń ṣe lé fún yìí wàhálà tó lépa báwọn tí wọ́n fẹ́ ká fáfá lánàá náà rí kí ni wọ́n ní torí kọ́kọ́ ṣàfọ́gà àwọn kan lé wọ̀n bá eléyìí tí a bá bínú kọ yóò yàwèrè. agbẹ́ka bàbá ọlọ́dẹ ṣe ní lọ́rùn tí a bá wo Gaus rẹ̀ ẹ̀rọ kókò ní jẹ kọ̀ọ̀kan tán ó ń jẹ gbogbo nǹkan. ayé agbọ́nlá. ẹ̀kọ́ tí ọba ti rí báyìí wọ́n yìí sọ tán ọlọ́run jẹ́ kí bàbá kárí bàbá pẹ́. àmín. ní tí a máa sọ bàbá mufti ni pé ayé ò ní dáràn kan sọ pẹ́yìn ni ayé ò ní dáràn kan sọ pẹ́yìn ni anabi Yusufu tí wọ́n jù sẹ́wọ̀n kò ṣe ìṣìnà o irọ́ ni wọ́n pa. ayé ò ní dáràn kan sọ pẹ́yìn ni bàbá mufti. ayé ò ní dáràn kan sọ pẹ́yìn ni anabi Yusufu tí wọ́n jù sẹ́wọ̀n kò ṣe ìṣìnà irọ́ ni wọ́n pa mọ́. àdìdì sádàlì àràbí alẹ́ àtàbí alẹ́ mọ́dàbí àsìlájàtì ìsàlẹ̀ àti wálé ọdún wálé àríyànà. ayé ní dárò tó sọ fẹ́yìn ni ayé ní dárò tó sọ fẹ́yìn ni àdàbí Yusufu tí wọ́n jù sẹ́wọ̀n kò ṣe ṣìnà ìlà ìwà kàwé àsìlájàtì ìsàlẹ̀ àti wálé ọdún wálé àríyànà. àríyànà. Kuni nafasi yami, wakudili mahudili arabi. ayo ni daro dosa bayini, Bàbá mufti. ayo ni daro dosa bayini. Anabi Yusufu tí wọ́n jù sẹ́wọ̀n, kò ṣe ṣìnà ìlànà ìwọ̀n. Nígbẹ́ wà ní ndò. Nígbà máa ṣe àmì. Akíkàsá wà ní ndò. Nígbà máa ṣe àmì. Àyẹ̀sẹ̀ wà ní ndò. Nígbà máa ṣe
ilé ara.